President Kuti! Longer, my president. President Kuti. Oh, Kuti! Mi ìjọba Kuti. Oh, Kuti sẹ́! Pápá wọn tọ́gọ́rùn-ún wọn. Allah! Mi ò lóògùn mi ò léèyàn mo lọ́lọ́rùn. Ìṣọ́ die. Ṣàrà sáwọn ọmọ mi everywhere. Well, ọba ló ń kọ́ wa. Kámọ̀ mẹ́fà ní ìgbàlẹ̀. Ọba dé junction kó tọ́ba pàdé. President Kuti, President Kuti, President Kuti. Adé orí la fi mọ̀ ọba. Handcuff. Àdá àti ìbọn la fi mọ̀ dáràn. Lórí ẹ̀. Wá rí ẹ̀kọ́ púpọ̀ la fi mọ̀ kẹ́. Kí wọ́n fẹ́ lọ ìjọba kù sí i. President Kuti, President Wọ́n tó ń ṣe òótọ́ ti yẹ. Ayé kì í yẹ́sẹ̀ rin. Àpọ́nìkọ́ndá ikọ̀ ò lè mọ̀kúta. Aṣọ ní gbọ́là fi rí ṣẹ́ẹ̀dì. Ẹ̀wù ní gbọ́là fi rí gọ́gọ́rọ́ àyà. Táfù mùlẹ̀lẹ̀ ò bá ti fẹ́. Ẹnìkan ò ní rí di ẹyẹ. Ajá ní lámi lábẹ́. Akẹ́nigéjì ọmọ òkèjé. Ọ̀làdà nílájí ọmọ òkàkà. Kádùngbàdùn mi. Agbọ́n bí owó lè lówó láyé ọmọràn ìfà òsì ọ. Ilé wọn náà ló ní kówó pé. Ilé wọn náà ló ní kówó pé. Anything anyway anyhow kówó ṣàwọlé. Any which way kówó wọlé. Nǹkan bẹ lẹ́yìn ọ̀rọ̀, nǹkan bẹ lẹ́yìn ṣùgbọ́n ọ̀rọ̀. Kàgbéjẹ́ forí, kàgbórí wa sọ̀rọ̀. Kàgbéjẹ́ forí, kàbẹ́lẹ̀dá ẹni sọ̀rọ̀. Ọ̀rọ̀. Do not be intoxicated by things of the world. Ọmọ ẹ̀yà báyẹn lọ. Má jẹ́ kówó darí rẹ̀. Wọ́n ní kó darí orí ọ̀wọ́ ṣọ́gbọ́. Orí tí ó ná ńlá dandan ṣá ni ó ní. Orí tí ó ná ńlá ó dandan ni ó yóò rí. Ẹni ìwé o kówó ti pé. Ìbá bọ́ndẹ̀rù wa o kówó ti pé. Owó wọlé. Any which way owó ti pé. Owó wọlé. Ẹni bá tọ́jú ọmọ ló máa jèrè ọmọ. Ẹni bá tọ́jú ọmọ rẹ̀ yóò jèrè. Èrè lọ́lọ́jà ń jẹ́ bọ̀ lábọ́jà. Láṣẹ ní ká tọ́jú lé ká tọ́jú ẹbí ó ṣe pàtàkì. Ọmọ ẹni ní òkú ní kú bó pẹ́ bóyá ṣe mọ̀. Ìpìlẹ̀ tó mọ̀ lọ́ ń mọ̀lé. Amúkún ẹrù rẹ̀ wọ́ o òkèlè ń bò ẹ́ o. Ìsàlẹ̀ ọ̀rọ̀ ayé lẹ́gbìn o. Ẹni wíṣẹ́ owó pé. Nílé owó pé abẹ́ òní owó ṣàwọlé. Owó wọlé. Àwàdà tó lékè káre o ẹ̀ fi kọ́ wọlé. Àwàdà tó lé lẹ́rẹ̀ o ẹ̀ fi kọ́ wọlé. Agbọ́n bí ayé ò sí o ò lè gbọ́njọ lówó rọ.
ẹ̀sán àké. ó ga ò kówó pé tómi ń sìn. ojú ẹ rè ó ga ò kújọ́ mẹ́ta báwo ló ṣe ń ṣe báwo níṣẹ́ báwo ní everything. ó kájà máa dúpẹ́ mi o ìwọ dúpẹ́ tarẹ o bó ṣe ń wò mí iṣẹ́ mẹ́kọ́ ni mò ń ṣe mẹkáníìkì ni mí. mẹkáníìkì ni ó dẹ̀ ń rìn kiri o níṣẹ́ o lábò o níṣẹ́ ni. ó lè máa dẹ́ni mò ń bá ká kò sí kankan mi ìsìnkú ó gbẹ̀gàn òye mi. ó ga o. dúpẹ́ tiẹ̀ o orí bẹ́ẹ̀ ṣe o. ó ga o bọ̀ kówó pé ó ti ń dàgbà o ó lè máa ṣe báyìí lọ lójoojúmọ́ o ìjọ́ wo ló fẹ́ ṣe lé ìdáná. bó ṣe ń ṣe ní skul náà ni ó yàtọ̀ rárá ó ń tèkì gbogbo nǹkan serious gbogbo nǹkan ló máa fi ń ṣeré. òkú wọn èmi náà ẹni orí bá ṣe ni gbàtà wà skul tí mo mú gbé mi ò dẹ̀ mú gbé mọ́ mo bẹ̀rẹ̀ iṣẹ́ mẹ́kò tá a tún ṣe náà àmọ́ bí a fẹ́ bá yàrá já àwa rè ń bí. ó máa wá ga àwa rè ń bí o. ó ga o wá ní o níbi tó ń lo kan. mi ò ní kankan wo gbàtà ti kúrò skul nígbà yẹn ìyá ti kú bàbá kówó pé lẹ́kẹ̀rẹ̀ ó dẹ̀ pé mo náà búrò bàbá kówó pé fẹ́yàwó tuntun ọrùn mi ní gbogbo kàtà wà èmi rè ń bí. oyè wa o oyè wa o jọ ìmọ̀ bá ló ń pè ní ìjọjẹ́ sáré gbé kọ́ ọ̀rẹ́ mi. mo bá ara rẹ ṣe jí pépé. ọ̀rẹ́ mi wo mi máa lè meet up pẹ̀lú báǹkì mọ́ táì má ti lọ wo ibi tí mo ti ń sáré láti lè meet up pẹ̀lú báǹkì ni mo rí ọ̀rẹ́ mi kan tájọ lọ sí school àjọ wà gan báyìí ni ṣówó yẹn wo ọ̀rẹ́ mi bó máa gbé owó yẹn lọ lé ni o because ní ilé time ti against mi báyìí báwo yẹn fẹ́ lọ láti bí báyìí lọ sí bank by this time 5 ti kọjá náà mo ń sáré pé kí n lè meet up gan mi ò meet up má worry máa gbé owó yẹn lọlé tí mo bá ti gbé owó yẹn lọlé tó bá ti dọ́là máa sọ cash fún àwọn staff tí mo fẹ́ sọ fún ṣe first time tí mo fẹ́ máa gbówó yẹn kiri lélẹ́yìn kò ń ṣe first time now kò ń ṣe first time tí mo máa gbówó kiri lélẹ́yìn now lọ sí nǹkan tó máa ṣẹlẹ̀ jẹ́rí tó bá ti dọ́là máa sọ cash fún wọn mo ti láì kó máa worry jù má worry mo ní máa sọ cash fún wọn sẹ́ẹ̀. Alright. Ló ṣe ọ̀rẹ́ mi, máa pè ẹ́ later máa sọ̀rọ̀ ẹ́. Tómísì, má bínú pé mò ń tẹ́tí sọ́wọ́ ẹ o. Ó sọ mi kó kán kó yé mi. Ó sọ̀rọ̀ nípa owó, onú ògbówó sínú ibì kan. Inú ògbó ni ó gbówó sí. Mo fẹ́ lọ sí báǹkì ni. Ṣé bí eré kí n bá tètè dé báǹkì ni mo ṣe sáré mo fẹ́ kọlù ẹ́ lẹ́ẹ̀kan. Mo ń sáré láti lè meet up pẹ̀lú báǹkì ni. But by time ti against me, after 5 lawa mi lè meet up again. Tómísì, èyí ọmọ sí ó wá gbówó kiri. Kò ń ṣàkọ́kọ́ tí mo máa gbé orú ẹ̀ kiri lélẹ́yìí. Tómísì, ṣé ìkówó kékeré ní ṣé 10,000 20,000 burú wò kiri. Mo máa yọrọ ẹ lẹ́nu bíi 20 million. Tómísì jọ dúró náà. Inú ọkọ̀ yìí. Kí ló pariwo báyìí? Má sọ̀ntà. Inú ọkọ̀ yìí gbé 20 million sí. Just 20 million ni. Just 20 million. Tómísì, ó gbà wọ́n Àmọ̀tẹ́kùn, ó gbà security, ó gbà ọlọ́pàá, káwọn kan tó báyìí, káwọn kan dúró sọ́wọ́ ẹ̀yìn. Ó wọ́n pé mi ò kì í ṣẹ̀ṣẹ̀ gbowó yẹn kí. Mi ò ṣẹ̀ṣẹ̀ ń gbowó. Ẹ gbà mí ní ọwọ́ Tómísì o. Dùnà ṣó rò pé bóyá àwọn owó tí mo máa ń gbé kiri yẹn ṣó rò pé owó iṣẹ́ àwọn èèyàn ni nàwó. Má wọrí o, owó olówó àtowó ẹnì kọ́ ló máa fi kọ̀ọ̀kan wọ̀ wá. Ṣé bá mi Tómísì? Wọ́n pa yẹn ti. Tómísì 20 million ó wà ní ọkọ̀ yìí. Jọ kí ló fẹ́ jẹ ibo ní ká lọ báyìí bóyá ká lọ sí lọ jẹun. Tó ń sọ̀rọ̀ owó bíi pé kinní náà owó tó jẹ́ pé small change nínú àwọn nǹkan tí mo máa ń ṣe. Nínú ọkọ̀ yápá egbò tó bá rí tó ti ń tẹ̀bà kí n jẹ̀bà díẹ̀ àti ọbẹ̀ ewédú. Ẹ̀bà ló fẹ́ jẹ báwo ni jẹ́ ká máa lọ sọ́dọ̀ mi. Tómísì. Ọ̀dọ̀ mi tá bá ti dọ́dọ̀ mi wá jẹ̀bà ẹ má wọrí gbogbo nǹkan tó bá fẹ́ fún ẹ. Tómísì 20 million 20 o ti ẹ ní 1 o ní 2 o ní 3 o ní 4 o ní 5 20 million ló bẹ́ sínú ọkọ̀ yìí. o pe change now kí ló tó ń ṣẹlẹ̀ mo ní sálárì àwọn èèyàn tó ń ṣiṣẹ́ fún mi ni. Ẹ gbà mí o. kí ló tó ń ṣe báyìí. Ẹ gbà mí o. mi ò ka 10,000 mi ò ka 30,000 o ní o kó 40,000 sínú mọ́tò o ní 20 million ló kó sínú mọ́tò. Tómísì ó bẹ̀rẹ̀ ti níyanjú. wo má wọrí máa make sure pé mo ṣàṣe 1 or 2 things fún ẹ. Yẹn ni kó wá ṣe inú ọ̀rọ̀ ayé mi. má wọrí mi ò sí problem má wọrí. Àwọn kọ̀ọ̀kọ̀. ọkọ owó fọ́pọ́ sílẹ̀.
Tomisco àwọn orúkọ tá à ń pè school náà ẹ̀kọ́ nìyẹn olú ẹ̀ ti níyanjú o àti pọ̀ bí a máa bọ́ yàrá já o adúpẹ́ o adébí o. Tómisì ọgbẹ́ ló tó yìí Tómisì kó wo pé Tómisì kí ló tó dé báyìí ọ̀rẹ́ mà ti sú mi kẹ́. Tómisì jọ̀ọ́ ṣé ìwọ nìkan ni ò ń dágbé obì? ẹ nà ó. Ìwọ nìkan ni ò ń dágbé bí? èmi ni. Kò sí security. kò sí kankan. Kò sí gate man. kò sí èmi nìkan. Ó bẹ̀ wọ́n kọ̀ nǹkan. kó wo pé. Mo kú o. kó wo pé. Tómisì ìwọ nìkan ló ní ogbó bí? Tómisì. jọ jẹ́ ká wọlé. Tómisì jẹ́ ká tówó wọlé. yẹn rí. má wọlé. Tómisì ikú wájọ kú jẹ́ bẹ́ẹ̀ gbé. inú màá mi ò máa ń fowó ṣeré jẹ́ kí n gbé fún ẹ. Torí jẹ́ bẹ́ẹ̀ gbé Tómisì jẹ́ bẹ́ẹ̀. Tómisì kòkò. jẹ́ ká wọlé. Tómisì jọ wá sí jẹ́ ìdí kankan. jẹ́ ká wọlé jọ wọlé ti pọ̀ jù kí ló ṣẹlẹ̀. Tómisì kò sọ̀rọ̀ àgbàwọ̀ kò sọ̀rọ̀ kọ̀kọ́ Tómisì mo ní gómìnà pé ẹ̀rọ kówó pé ojú tí ẹ̀ o. bàbá kówó pé bímọ méjì. Tómisì nìṣó Tómisì nìṣó ó wà ló níyàwó débùsùn kan kọ̀. ẹ̀rọ ayé Tómisì nìṣó. kún fún yìí Ẹ̀sẹ̀ tá kú a bá o. fi tọmọ èrì lè wo. Kí ni ìsìn ọ ní ìsìn? Kí ni ti ń ṣe ọ? Sọ fún mi kí ni ìsìn ọ sọ ọfẹ́ mọ dójú tì mí ládùúgbò ni. Èwo làbúrò kúnlẹ̀ bí ọmọ nursery school. Ayala yẹn wà báyìí ìwọ ni mo wá bẹ̀ ṣáàjọ torí Ọlọ́run ṣàánú mi ṣé gbogbo ariwo tí mò ń pa bí ń jọ yẹn lásán yẹn gbogbo ariwo tí mò ń pa ń jọ yẹn mo kàn ń pariwo lásán ni. Ẹ gbà mí kò yé mi mọ́ o. Ẹni tí mo ṣẹ̀ ó wá dẹni tó wá kúnlẹ̀ fún mi tó wá ń dọ̀bálẹ̀ fún mi àbí ìwọ kọ́ ló ń gbé mi sépè níbí níjó ni. Ìgbà yẹn ìgbà tí mi. Tó pariwo tó jẹ́ kí gbogbo ara lé ó gbádùn gbogbo ara àdúgbò pélé mi lórí tán parí tó mú wọn lọ́kàn báyìí tí mo mú wọn lọ́kàn báyìí tó sọ pé èmi onímọ̀dàrú ni mí oníjìbìtì ni mí 419 ni mí àbọ̀ sọ bẹ́ẹ̀. Àjàlá orí mi ti dàrú mọ́ ẹ ni mi mọ nǹkan tí mò ń ṣe ni ayé ló ń ṣe mí ayé ń bá mi jà táìmù yẹn ni má bínú sí mi torí Ọlọ́run ọ̀rẹ́ mi sórí nǹkan tí mo ti wà fẹ́ sọ ni pé ilẹ̀ yẹn àtowó àti gbogbo ẹ̀ mo yọ̀ǹda fún ẹ láyé lọ́run mo yọ̀ǹda gbogbo ẹ̀ fún ẹ a ní ilẹ̀ àtowó àti gbogbo tó dàbí pé àtòrí ẹ̀jà yẹn mo yọ̀ǹda fún ẹ láyé lọ́run. Èmi ò fẹ́ Yorùbá sọ̀rọ̀ wọ́n bọ̀ wọ́n pòwe wọ́n ní n ò fẹ́ ọ sàgbà mo bọ̀ ẹ fẹ́. Má ṣe bẹ́ẹ̀ tó. má fi lọ mí ìfẹ́ níṣẹ́ èmi ò fẹ́ mo ní mi ò fẹ́ mo ní jìbìtì ló lù mí ó sì ní dandan pé o lè ní mí kí wọ́n lọ́wọ́ fẹ́ fa ìkúnlẹ̀ láìsọ ọmọ iléèwé sọ ọmọ nursery school ni wọ́n ni. Ó ṣe ń bínú sí mi lélẹ́yìn ebi mo ní mo fún ẹ ní nǹkan mo fún ẹ ní tinútinú mi mo fi yọ̀ǹda fún ẹ. Ẹ jọ torí ọ̀rẹ́ mi. Ẹ ló wá kúnlẹ̀ báyìí. Ẹ jẹ́ ń wà báyìí Àjàlá ọ̀rẹ́ mi alówó ńlé ṣàánú ọ̀rẹ́ ẹ̀ torí Ọlọ́run Àjọngọ́lọ́ màá ní ọ̀rẹ́ àti kékeré ẹ wá. Ọ̀dà mo ti gbọ́ mo ti gbọ́. O ṣe tẹ ò ní mo ti gbọ́. o ṣe wo bí Àjàlá mo ti dọ̀bálẹ̀ fẹ́rẹ́ dẹ́. Irú àdúgbò dìde mo dìde mo fi dọ̀bálẹ̀ sọ mi lẹ́nu àwọn ìṣẹ̀ tó bá rí wa ní ìsìn nǹkan mi ni wọ́n rò sí. nítorí pé ó jẹ́ tàbàgbà náà mo ti ń yẹ̀yẹ́ ìlú wa kí wọ́n á bẹ̀rẹ̀ náà ní tó gbọ́. Ìbá Àjọngọ́lọ́ ẹ dìde ẹ̀dẹ̀ o ti gbọ́. ẹ dìde mo ti gbọ́ sẹ́. O ṣe tẹ ò ní mo ti gbọ́ báwa náà ń sẹ́ Ọlọ́run gbọ́. Ẹ pẹ̀lẹ́ Ọlọ́run á jẹ́ pẹ́ ra wa pẹ́ o. Àmín. Mo lè ṣẹ́ kò lè ṣàwọn. Àmín. Tó bá dẹ̀ tún dé ìrọ̀lẹ́ ọ̀la náà máa tó yọjú sí ẹ. Àbí. O ti gbọ́. Ṣáyọ̀n dàṣà dárí jí mi. Ó ti tán ó ti parí ó ti tán ò ní bàjẹ́. ó ti tán. O ṣe o. O ṣe gan-an. Kílé o Ọ̀rẹ́ mi o ṣe gan-an. ọ̀dà o kò ní dáa fún bá mi. Ní nǹkan kékeré tí mo kàn wá kó pọ̀ mọ́ra wọn tí mo ṣàfihàn ó lọ sí i ó wá ń bẹ̀rẹ̀ kẹ́ni tó jàre kó sì máa sọ kó máa kà bóun jẹ̀bi òun lòun jẹ̀bi o wọ́n tún máa bẹ̀ mí. Àjọngọ́lọ́ ó tún lọ ń bùn mi pé tó máa tún béèrè kó rí báyìí fóun ọ̀tán kò sí wàhálà mo ṣe bẹ̀rẹ̀ sí í sa àwọn oògùn burúkú lẹ́nu jọ́ màá fẹ́ bẹ̀rẹ̀ gidi màá kà gidi gan ni àkáǹtì bá mi dáràn. You're so sweet. Ṣé ló tán? In fact mi ò expect gbogbo nǹkan tó ṣe yẹn ṣá
látọjọ́ tí mo ti ń ní èèyàn tí ìpàdé irú ọkùnrin bíi tiẹ̀ rí. O go beyond expectations me. Seriously. Sorry, mo rẹ̀ ń fi jọ àìdẹ̀ tí bẹ̀rẹ̀ nǹkan kan rárá. Sorry, tí n bá tú gbogbo kàsálẹ̀ tán fún ẹ báyìí. Wàá kí mi wàá ṣe dànsákì. Dédé ẹjọ́ ta lẹ fi jọ o. Abínibí ó yàtọ̀ sí ability. Bá mi lé tí wọ́n bá ń kí ìyàwó wọn báyìí. Wákàtí 5 wọn ì tí dìde. Kí ló dé? Ariwo màmí la máa gbọ́n ta. Ṣé wọ́n jà ní? Iṣẹ́ gidi ni wọ́n. Àwọn ni mo fi jọ. Ok jọ èmi ò tẹ̀ wá fẹ́ pa gbogbo ariwo lálálà yẹn jọ má yẹ ká ṣe dé level yẹn because mi ò lè lo 10 hours gan lórí bed. But eléyìí tó ti ṣe náà òun ló ń jọ. So what next? Wàá jà ṣe ọwọ́ mẹ́ta sí. Ó ṣáà ń dùn mọ́ ẹ. Má pa mi ṣálẹ̀ ló fẹ́ jẹ gbogbo ẹ̀ ní jẹ́ ká sùn tó bá dọ̀la a máa bẹ̀rẹ̀ láti fi ká stop sí. Ó dáa nǹkan tó bá ti sọ náà ni mo gbọ́. Are you sure? Ṣùgbọ́n wọn gan ojú ní ọmọ o. Ẹni tí ò náà tẹ̀ àwùwá rẹ̀ ẹni tí kì í ṣe pé àmọ́ súre o ẹni tí ò nábò sí àlònú mímọ́ ọjà láyé àná ọ̀nà tán ni ẹ̀dá òní ló lè ayé gbó oṣù wa múlẹ̀ ayé kọ̀ọ̀kan wà tẹ̀sí ló yẹ kẹ́dá òní ipò láyé àpàdà wà tán. Ìyá Tóbi. Sà. Ibi ló wà. Èmi nìyẹn o àbí. Mo ti wẹ̀ níwájú ilé ìgbà tí mi rí ẹni mo fi wá ní pé kí n wá wẹ̀ ní. Mo ń fa abọ́ òun ní kí sáré fa àwọn abọ́ yẹn kí n tó lọ síbi tí mo lọ jẹ́ tí ń jáde ni. Mo ti ń jáde mo fẹ́ lọ yọ sí wọn lóko mo fẹ́ omi tí wọ́n bá ṣẹ́ dé o ti gbọ́ mo ń bọ̀. Ẹ dúró ẹ máa ti lọ ẹ jọ kí kẹtí tó padà lọ sọ́jà Àjàlá tẹ ló ń bà Àjàlá ládùúgbò bí ẹ ṣe faraya tó pẹ̀lú gbogbo ohun tó ṣe kó yẹ kẹ́ ẹ bà Àjàlá náà. Mọ́mì Tóbi èmi tí mo lọ bẹ Àjàlá tèmi yé mi Àjàlá ó ní ògùnjù àpárá lọ. Àjàlá. Nǹkan tí mò ń gbọ́n pẹ́ ò dáa rárá wọ́n ti bá mọ̀ kí mo ní ẹ̀mí ara mi lò kí n má bá Àjàlá kí n má bá fàjọgbọ̀n rárá. Ní Àjàlá. Má fojú kéré Àjàlá o òbí mo ṣe rí mi yóò dáa o àwọn fẹ́ ṣe pọ̀ sọ́gbọ́n mi. Rárá o èmi ò tiẹ̀ tí ì ṣe gbà ó wá sí ìwọlé ọkọ. nígbà tó bá pa mí dànù ṣé ìyẹn ló máa nífẹ̀ẹ́ sí. Àmọ́ náà ṣé máa yọ̀ǹda gbogbo ẹ̀ náà fún un ni. Jẹ́ ká yọ̀ǹda o bá a ṣe ń ra wa ẹ̀ka ìra wa pẹ́pẹ́pẹ́ ló dáa jù. Bí o bọ. O ti gbọ́ kí ni o ti fẹ́ sọ. Máa yọ̀ǹda f'Àjàlá ó dẹ̀ máa lọ bẹ́ẹ̀. Òbí fi Àjàlá lẹ̀ o ti gbọ́ yẹ ẹ lọ síbi tí mò ń lọ. Ó dé ẹ má pẹ́ kẹ́ ẹ tó padà délé o. wà. Jẹ́ ń bó oúnjẹ lẹ̀ tí bá mọ̀. Ẹ lè bó oúnjẹ lẹ̀ o. Má ṣe Ẹ bẹ́ẹ̀. mú owó wá. Má ṣe bá yá mi. Kí ni? Máa fún ẹ. Ẹ mú owó wá. Mo ní máa fún Ó dáa. ẹ. Níbo ni kò yá mi. Mi ìráyè kí n tún máa kọ ilé ìmọ̀ títí ilẹ̀ O lè rí mi ìráyè yẹn o. O lè rí bẹ́ẹ̀ Ó dáa. o lè rí bẹ́ẹ̀ mo dé. Ẹ mọ̀ pé ẹ fẹ́ràn gbèsè. Ìwọ ló mọ̀. Àjàlá ṣájàlá wá lóògùn tó tó yẹn ni. Ọlọ́run máa ṣàánú wa o. Mo wà ń lé látàárọ̀ ìwọ ló sọ pé ó fẹ́ wá torí ẹ̀ mo ṣe jáde. Mo ṣì wà ń lé náà mo dẹ̀ ṣe ń wo èmi rò pé mo máa lè jáde mọ́lé ni because ilẹ̀ ti ṣú already. Anyway mama expect it. Alright then. Kówó pé ṣé kò sí ṣó wà okay. Tóbi sí mo wà òkè. Kí ló dé? Tóbi sí wá ká bára wa sọ èyí tó ń jò tọrọ wá rí pé bóyá nítorí mi ò ní owó mi ò dẹ̀ kàwé tó ẹ kí má bẹ sọ èyí tó ń jò tọrọ kò dá o. Tómi sí àtijẹ́ta tí mo ti dénú bíi bí gbogbo bí ṣe tóbi tó bí gbogbo ẹ̀ ṣe fẹ̀ tó ọkọ̀ rẹ̀ rọ̀mùrọ̀mù Tómi sí kó má sí èèyàn kankan ìwọ nìkan ó wá ń dá ṣe àdàgbé àdàfà kò sáyé àbárò kò sí nǹkankan Tómi sí o ti dàgbà Tómi sí o ṣọmọ kékeré mọ́ àsìkò àti lọ́kọ̀ rẹ̀ sì tó. Kí ló tó ń sọ̀rọ̀ báyìí ó mọ̀ pé mi ò kì í ṣọmọdé náà ṣé báwọn Yorùbá náà ló máa ń sọ pé gbogbo nǹkan ló ní àsìkò tó bá ti tó àsìkò fún mi láti lọ́kọ mo máa lọ́kọ. Tómi sí bọ́mọdé bá tó nọ́kọ́ ó nọ́kọ́ ni bọ́mọdé bá tó nàdà ó nàdà ni Tómi sí ká má tọra wa ó ń ṣọmọ kékeré mọ́ o àgbà ti dé o àsìkò tó máa nọ́kọ́ ti tó o.
mo ti gbọ́ tí má ti débi tí mo sọ fún ẹ pé mò ń lọ yẹn mo máa lọ́kọ so ṣó ti jẹun. wo ó tẹ́ mi ò tí ì jẹ tán gbogbo inú kí ṣe ogbó ẹ̀ mo gbogbo nǹkan mo mú jẹ́ ń bẹ̀ ọyọ́ ń ṣàánú wa ni. kò sí wàhálà ṣé o mọ̀ swim ni àbí kí ló jókòó ṣe lẹ́gbẹ̀ẹ́ swimming pool ṣé o mọ̀ swim tó bá mọ̀ swim má wọnú pool o. èmi mọ̀ swim èmi má kàn jókòó síbẹ̀ mo máa rògbè sí ayé gbé máa dáa nígbà mo dé bí èmi náà ronú níbi tèmi ṣe máa dáa. gbogbo ẹ̀ ló máa dáa má worry máa sort problem má worry very soon máa sort ẹ̀ tó bá dẹ̀ fi pé o fẹ́ swim máa péyàn tó máa wá kọ́ ẹ bó ṣe ń swim. mi ò tiẹ̀ swim but jẹ́ ń sọ ẹ̀ tó tún dùn mí náà. kó o pẹ́. òwò òkú bó tiẹ̀ ṣe òkú fún mi kó ràn mí lọ́wọ́ mo tiẹ̀ ṣàánú ayé bó jẹ́ iye kọ́kọ́ fún mi. má worry no. wọ́n ní ọmọ ṣe olóṣè igúnnugún tó ṣe ń jò ní ọpa lórí àjànàkú wọ́n ní ọmọ ṣe olóṣè ìran àkàlà tó ṣe níjò ní ó yọ gẹ̀gẹ̀ lọ́rùn tó ẹjọ́ léèyàn bó gbòòrò àjànàkú ó ní èmi owó mi sùn torí pé ojú lórí ẹbí ó ní kí n fi lé bàbá mi lẹ̀ ó ní kí n lọ gbalé ń ta pé kò dáa fún mi ìrówó kọ́lé ọ̀dà bẹ́ẹ̀ nígbà tá a ti jọ ń fojú ríra wa lòun rí nírí pé ẹ̀tọ́ ti ẹnìkan ẹ̀tọ́ rẹ̀ lélẹ́yìí ikú ìgbélé tiẹ̀ ká dún ìrẹ́ ìgbélé tiẹ̀ ká sùn ọlọ́bàmọ́ ò ní dágbére kó tó kó láàrin ìlú afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kàgé oko la gbogbo ibikíbi tí wà Àjànàkú bá wà olórí ẹbí wa ni mò ń sọ o gbogbo ibikíbi tí wà Àjànàkú bá wà kó o bẹ̀rẹ̀ sí ní máa rìn lọ kó o máa rìn lọ tó bá pàdé yẹn tó bá níbo ló ń lọ o ò ní lè sọ ọmọ rìn lọ náà bẹ́ẹ̀ ni ọmọ rìn lọ ni ọmọ rìn lọ ni mi ni mo sọ bẹ́ẹ̀ ọ̀dájú ló bówó ìsìtú ló bí gbèsè. kìràkìtà ọdọ́là ká ṣiṣẹ́ bí ẹrú ọ̀dà nǹkan kó wo pé òótọ́ náà mà kojúlé mẹ́fà mo fẹ́ kó dì mú. ilé ayé yìí ara gbé ni o àfagídígbé ni gan pẹ̀lú ilé ayé ò fẹ́ kéèyàn gbé òun kó sì dandan kéèyàn gbáyé ọ̀nà wo la fi wá gbáyé bí ó ṣe pé kéèyàn fagídígbé wò ó tí màá fi gbogbo ẹnu sọ̀rọ̀ fún ọ tó bá kọ wájú sí ọkọ ta o tó bá kọ̀yìn sí ọkọ jù lọ́fà tó bá kú ọ nìkan kó o tẹ́rọ ara rẹ pa àmọ́ tí mo fẹ́ sọ fún ọ tí mo fẹ́ kó di mímọ̀ fún ọ gangan ni pé gbogbo bó bá ṣe lè rìnrìn ìgbésí ayé ẹ̀ gbogbo bó bá ṣe ṣe o gbọ́dọ̀ lówó dandan kó o pé dandan ni kó o lówó ó jí ni o ó kò ni o ó mú nǹkan ní nǹkan mọ́ tí ẹ ni o kó sà ti dáa fún ọ lè mímọ̀ nítorí ẹ̀dá tó wáyé tí ò rówó ná ẹ̀dá tó wáyé tí ò rí gbà lò nígbà tó sì wọ́n wáyé ni àbọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ ó yẹ kó dodidi.
kó o pé ẹ̀mí ló mọ̀ pé ẹ̀mí ta ni. ṣé mo pé mo promise ẹ pé mo máa try possible best mi láti utilize ẹ kí wọn náà lè bẹ̀rẹ̀ something kí wọn náà lè establish ara ẹ kí wọn náà lè tọ́jú ẹbí ẹ àti everybody tó bá wà around ẹ mo dẹ̀ ti ṣetán láti mú ìlérí mi ṣẹ sórí owó tó wà níbí báyìí kó o pé ìwọ ló ní ìwọ ni mo fẹ́ kó fún mo bẹ̀ ń tọ́jú Ọlọ́run kó o pé fi ṣe nǹkan tó bá tọ́ àti nǹkan tó bá yẹ owó yìí kò ń ṣe Nigerian money ló wà ń bẹ̀ tó bá ṣe tán ìwọ náà máa understand iye owó tó wà ń bẹ̀ wàá lè fi establish àlè wàá lè máa fi ṣe nǹkan tó dáa fúnra àtàwọn ẹbí ẹ̀. tó mi sì. gbà. ẹ̀rọ bí orí bá ń dé ẹ̀rọ bí orí bá ń dé tó mi sì ò ní ṣubú ara ò ní ṣubú ẹ̀mí ojú òní tí ẹ ò ní wákìsà kẹ̀yìn aṣọ ṣé owó tó fún mi máa fi ṣíṣọ̀bù mẹ́kọ ni tí máa wá gbà àwọn ọmọ ẹpẹtẹ báyìí síbẹ̀ kó máa pariwo kówó pé o kówó pé o kówó pé o tó mi sìn ojú òní tí ẹ ìgbà ní kí n máa sọ bíbí bí lè dùn. ní sùúrù má sunkún dìde. ojú òní tí ẹ ò ní wákìsà kẹ̀yìn aṣọ ò ní ṣubú ara ò ní ṣubú ẹ̀mí nítorí tó bá ń pàkìsà ò ní bá wọn wọ̀ tó mi sìn o ṣé o mo dúpẹ́ o o ṣé o ojú òní tí ẹ o èèyàn ní ẹ o. kò tọ́ pé àmì. ṣùgbọ́n káàsó tọrọ tó mi sìn má gbàgbé nǹkan tí mo bá ẹ sọ má sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ kan ṣe kókó. ó ti tó má sọ ọmọ mo mọ̀ pé nǹkan tó fẹ́ sọ nìyẹn tó bá ti tó time fún mi láti nọkọ màá lọkọ anyway fóònù tí mo rà fún ẹ má sọ nù o. mi ìsọ ló wà sí ti rún mu o ṣé o tún dúpẹ́ o o ṣé o dúpẹ́ o ṣé o. èmi àti adé máa sọ̀rọ̀ lẹ́tà. o ṣé ojú òní tí ẹ o o ṣé ojú òní tí o ṣe o. so fóònù tí mo fún ẹ yẹn má sọ nù o. wọn bí mi kó wà sí ti rún mu ẹ ń dẹ̀ yẹn máa mú dání má fi má pè é o ṣé o. Hello Taofik, wo má tẹ expect mi rárá má expect mi rárá gbogbo àwọn ìwà burúkú tó máa ń wù yẹn kò tẹ́ mi lọ́rùn rárá tí bá wá náà ní sísítọ́ ìnáwó máa sọ wá ṣèkọ́ tó fẹ́ ṣe wá máa sọ sórí pé kò sówó lọ́wọ́ ẹ̀ ní mi ò dẹ̀ fẹ́ yẹn jọ́ tọ́ lọ tó bá ti lè send owó sí mi kí n máa bọ̀ mi ní wá. Daddy Tobi mọ́mí Tobi mọ́mí Tobi mọ́mí Tobi Daddy Tobi ẹgbẹ́ mi ará àdúgbò mọ́mí Tobi ará àdúgbò ẹgbẹ́ mi Daddy Tobi Daddy Tobi àwọn ọkọ tí mo rí lélẹ̀ yọ Daddy Tobi agbọ́n bí owó lè lówó láyé ọmọràn ìfà òsì ọ. ẹ dákun bó ní ọmọ ìwádìí wa wáyé. kí ni ìṣẹ̀lẹ̀ ń bí gangan. àdúgbò ìwọ̀n lágbára. báà mi ẹ máa bọ̀. Kọ̀dé olówó orí mi. Mo sọ fún yín. Mo lẹ́yìn tẹ́ ẹ bímọ. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ni ẹ jèrè àwọn ọmọ yìí. Bẹ́ẹ̀ni ọsọ bẹ́ẹ̀. Ọsọ bẹ́ẹ̀. Ẹ̀yin àti ìyá mi bí ẹ sùn lábẹ́ yìí. Ànáwọ́dé. Ayọ̀ká. Ayọ̀ká méjì nílé. Ayọ̀ká. Nínú tẹ́lì. Àwọn pé ó ti wá kéré. Mo ṣe mẹ́yẹ bò ní o. Ọkọ̀ méjì bá mi gbé fún ẹ̀yà àti ìyá. Má ti dàkú. Ẹ jẹ́ kú. Má ti dàkú. Ara rẹ̀ nu. Ilé mi máa ń sọ nu pé téèyàn bá bímọ tí èèyàn bá ìbá láàánú èèyàn ọmọ bí. Ọlọ́run sàjà bímọ tí ó sàánú wa. Ọmọ láàbà kàrẹ́. Àwọn ọmọ ní. Ọmọ mi méjèèjì báyìí ni ọmọ. Ọmọ mi méjèèjì báyìí ó ní ọmọ. Ẹgbẹ́ nu yín sọ̀rọ̀. Ẹgbẹ́ nu yín sọ̀rọ̀. Ìyá wọn. Ìyá àwọn ọmọ mi. Àwọn ọmọ rẹ̀. Àwọn ọmọ mi.
níbo ni kí ọ̀dọ̀ wa wà. ẹ mú wa máa ṣe báyìí náà ẹ̀yin àti ìyá mi máa wo bẹ̀yẹ náà mo ti ní kó bá yín ṣí ọ yé ẹ máa ké yé àánú yàrá tó bá wa ọ̀tọ̀. privacy ẹ̀yin méjì ọkọ ní privacy ẹ̀ ọwọ́ ọjọ́ sí gbogbo. owó olè là ń lò a ò mọ yáwó fi ṣe o lọ́wọ́ ẹ̀rẹ̀bẹ̀ la ayé olè là ń lò a ò mọ yáwó fi ṣe o lọ́wọ́ ẹ̀rẹ̀bẹ̀ láwù 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 ẹ̀rẹ̀bẹ̀ láwù 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 ẹ̀rẹ̀bẹ̀ láwù ọwọ́ ilé là ń lò ọmọ yàrá mi ṣe láwù ẹ̀rẹ̀bẹ̀ láwù. ti ń gbà lára mi. ti ń gbà lára mi. ó gbà lára mi o. ó gbà lára mi o. ẹ wo ẹ̀yin bójú bá rọ̀ tí ọba ti dà ẹ mọ̀ sọ pé òtún tànà o èmi ni mò ń ṣe lọ èmi ẹ ṣiṣẹ́ àjàmbákú ẹ lọ béèrè oko. sọ látàárọ̀ nìyẹn bẹ́ẹ̀ ṣe wù mí ọ̀nà Port Harcourt lẹ kí n wà mọ́tò yìí ló ń ká mi dúró náà. ẹ kàn sọ̀rọ̀ Port Harcourt bẹ́ẹ̀ ṣe ń wo kì í ṣe pé ṣé ọkọ̀ gangan ní sẹ́ẹ̀bù láàárọ̀ ọjọ́ tírẹ́ẹ̀nì mò ń ṣe ìjọba ló ní kí n wá jókòó kí n máa sọkọ̀ àwọn ọkọ̀ kéékèèké báyìí. kí ló wá gbé wá sọ́dọ̀ ọkọ̀ kéékèèké. ìjọba ló gbé mi wá mi báyìí ti báyìí ṣe bó ṣe wà ní ìṣe ọkọjá pẹ́ lọ Port Harcourt bẹ́ẹ̀ bá fẹ́ gbé olóòlù ìbòjọ́ lọ. ẹ ṣojú náà lọ jẹ́ kí ní ọlọ́ọ̀gùn yẹn lọ́wọ́ ta ni ẹ wo ọmọbọ̀kọ yín náà tẹ bá wọ̀ pẹ́ padà wá gbé lókù o mo fẹ́ yanjú ọkọ̀ yìí lónìí o. iná àníwájú ẹjọ́ sẹ́yìn lẹ́bàá ń dákọ́ sọ́mọ̀ mi lónìí ẹ wo ẹsẹ̀ oje ẹ jẹ́ ń bá wọn sọ̀rọ̀ náà ẹ wo ọkọ̀ tẹ gbé wáyìn nílé ṣe lónìí o àbí ọ̀rọ̀ mi ò yé yín tẹ bá mọ̀ pé ẹ padà wá. Sẹ́fẹ́ dọ̀tí àwọn ọmọ ológo ni. Mo yọ mọ́ ni. Sẹ́fẹ́ dọ̀tí àwọn ọmọ ológo ni. Ẹgbójú ayọ̀ yín sókè. Mo ti gbé. Ayé ọmọ yẹn ti dáa gan-an. Kò sẹ́ni tó lè bàjẹ́ mọ́. Ayé wọn ti dáa gangan. Sẹ́rí ọ̀tọ̀ ní kéèyàn bímọ kọ́ ọmọ ó soríire. Ọ̀tọ̀ ní kéèyàn náà máa sọ pé àwọn kan bọ́n bímọ. Àwọn ọmọ lásán ọmọ pọ̀ bí ọ̀sẹ̀ bọ́. Àwọn ọmọ rèé o. Owó ni kókó. Kó pé ọmọ Sànúsí ìwà mi tọ́jú ọmọ mi ní Kútọ́nù. wọ́n mọ̀ kó pé ọ̀rẹ́ mi ti mẹ́kú tọ́nu kí ni mo ṣe sọ ọmọ mi kó pé. olówó náà ni ọmọ sọ̀rọ̀ olówó. torí owó ní mo ṣe wá níran wa alówó ńlé lèmi alówó ńlé àjàlá kí ni mo pè é bọ̀dá lówó ńlé àjàlá bọ̀dá lówó ńlé àjàlá ẹ̀hún làwa ń jẹ́. iye kan mi ẹ̀yin dà. kí lẹ pè nísìn. mo ní iye kan mi. sẹ́ẹ̀sì èrìsà. irọ́ ní tí mo wò ní pé nọ́mbà alájà papọ̀. kò wá sápọnlé ń bí iye kan kò sí ọ̀nkú àbí bọ̀dà àbí kéèyàn kan ti dàyàn pé díẹ̀. ọ̀dà ẹ̀jẹ̀ máa ń fọnà rébù kọ́lẹ́gbẹ̀. ẹ̀yin mẹ́ta ẹ wo mo mọ̀ kan ọmọ ìwà ni wọ́n ní àwọn ọkọ̀ lóríṣiríṣi wọ́n wá fẹ́ máa dùn á wọ́n á fẹ́ ọmọ yóò lè sèèfù kó mọ̀ dá ọkọ̀ wa èyí sì fẹ́ kí wọ́n lọ lásídẹ̀ǹtì ọlọ́mọdé kan bọ́ sákú mọ́ àwọn ni wọ́n á wò pé ẹ jẹ́ ká dọ́dọ̀ ọ̀gá yín bóyá Ọlọ́run lè ṣe bóyá ó lè rí àwọn ẹ̀mẹ̀tẹ̀ gbálẹ̀ kiri tó sì jẹ́ pé professional driver ni kí Ọlọ́run kọ́ ṣàánú wa a ní di driver lédè kúkúrú. tún driver lẹ wá ẹsẹ̀ mi. ẹ wo owó wà nílẹ̀ tá fún un. ó ní glace nìyí ẹ tún gbọ́dọ̀ sí rí oko kì í sì pé irú yín lẹ́kàn wá mú ọmọ kan lẹ́pẹ̀ kún ọmọ wa bẹ́ẹ̀ búrẹ́dì àbọ̀tà lé yín ni ẹ gbọ́dọ̀ jọ bọ́ sọnù. sunshine we are sunshine. sọ ogole wa sunshine. ògìní sunshine Ọlọ́run ṣe ọ wà ní wọ́ọ̀kùn ẹsẹ̀ wá ní tí ń ṣèrè nítorí tí wọn bá ní kí ọkàn fún ọmọ kan lówó bí wọn bá lọ pé kẹ́míkà kan ní ìsìn wọn mọ̀ lọ forí ọkọ̀ sógi. bẹ́ẹ̀ni ọba wájú ọmọdé máa ń lá rẹ náà láwọn ń mú kíní. táwọn ti pààrọ̀ kọ́lọ̀ tí mo rò náà nù. wọn kàn bá yé ọmọdé fún ìwé. tí wàá ṣèrè ń fara mi kalẹ̀ fún. ẹyin máa wà ẹ má lọ fà á ọ lọ fà á ẹ jẹ́ wà á lágbára Ọlọ́run dẹ́fà kọ mo mójútó ọmọ mi ni. àmọ́ yìí ìní máa tọ́ sọ́nà. àmọ́ ẹ ti kọ́sẹ́ lọ́dọ̀ yín rí o. ṣé ń gba mẹkáníìkì. àjàbádàn ẹ má rò ẹ má gbàgbé o. ẹ dúró ṣé mẹkáníìkì. ẹ ṣe oje ẹ mọ gàǹgà kó tó ti ẹ̀rí yẹn kan mi. ẹ mọ sọ̀rọ̀ mẹkáníìkì mọ ọmọ ẹ̀dá. ẹ wo bí o bàbá gẹ̀ẹ́dà.
bó ti kó wọn àrùn bíi tẹ́ mọ́ ọ̀yá lọ mọ́ sí ọkọ̀ yìí kó o tún kíní rẹ̀ kó fọ́ kó ha plọ́ọ̀gì kó pa plọ́ọ̀gì kó kíkì ẹ̀ kó bá wọn fi kó fọ́ ẹ̀rẹ́ kò mọ̀ bọ̀ kí n fasẹ́ lọ́mọ náà ni owó tó bá ti pamọ́ kó lẹ̀ mo yẹ jáde mọ̀ ń wọlé ni ẹ̀gbọ́n mo ti lọ́wọ́ bá yín sọ̀kọ̀ yín kí ló kù bẹ́ẹ̀ kí ọkọ̀ ẹ̀dá kí ọkọ̀ ẹ̀tẹ̀ díẹ̀ ẹ̀tẹ̀ dáadáa ẹ̀bẹ̀ ẹ̀mú mi gbogbo ọmọ sàlẹ̀ ìwọ lọ àṣepadà fi dẹ́fà yìí. ẹ bá wa ṣí ẹ wá ṣí ọbọ ẹ ti sí ẹ wá ṣí wí ẹ jẹ́ ń bọ́ sí lọ́dọ̀ rẹ. ẹ ṣí wí sẹ́mi ajá gbọ́dọ̀ ẹ wọlé yọ dẹ́fà náà ní skul tí mo lọ tẹ́lẹ̀ sẹ́rí sáré ọmọ yẹn ha plọ́gì yọba yìí ṣe yọ wà pa kílẹ̀ tó fẹ́ jáde ẹ fọ́ kan ẹ mọ dẹ́ lóhùn èlò ni yóò fún mi 25 if you 25 wo 50,000. Ọlọ́run ọmọ kú iṣẹ́ rẹ o ọmọ kú iṣẹ́ rẹ o. ìwọ Ọlọ́run èmi ò mọ̀ rírú ọkùnrin báyìí rí o. Àjàlá rẹ̀ kò níṣẹ́ kan pàtó tí ń ṣe kò síṣẹ́ kankan lọ́wọ́ rẹ̀. àwọn ọmọ rere wọ́n dé nísìn wọ́n náwó bí ẹlẹ́dà ẹ dákun ṣé bí ń ṣe máa wá wò rè kọ́lọ̀ mọ́ jẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ ṣé bí ń ṣe máa wò rè ìyìn bí mo bá jàlá ìyìn yé ìpa sọ́dẹ̀dẹ̀ rẹ̀ kò fún mi lówó kí n fi ṣiṣẹ́ nígbà pa gbogbo ẹ̀ má bẹ́ẹ̀ ni òun gangan fúnra rẹ̀ dákun kí ló níná ẹ wò bó bá kọjú sí ọkọ ọ̀tá bó bá kẹ̀yìn sí ọkọ ọ̀tá bó bá kú èmi nìkan ń tú èrò ara mi pa lórí ọ̀rọ̀ tí ń bẹ lẹ̀ yìí ń tú èrò ara mi pa. ayé lọ àwùjọ nílé bàbá kówó pé àǹtí ṣàkẹ́ ìyàwó mi kẹpẹ́ ìgò ní sí ọ sáfàní àdúpẹ́ ọmọ tí mo wá rí òfin. ìsinmi ẹjẹ ń gbọ́. sọmọ tó ṣẹlẹ̀ ní pé àtijọ́ tí kówó pé ti kówó wálé báyìí ìkàn náwó yàfùyàn. ní ìyún kówó pé kò sí wàhálà. àníṣe ní sowó lófò ìkàn náà yàfùyàn sowó lófò ni. ẹlẹ́dàá mi. máa wò pé ìwọ ọmọkùnrin mọ̀nà owó ìbáyìí owó yẹn mọ̀ tán mọ̀mọ̀ sí báyìí kò gbọ́ tèmi. ó lẹ́nu àgbà àrùn. èéfílẹ̀ kò sí wàhálà. ìdí rẹ̀ ni tí mo fi wá bá ọ. ó dà kí ló wá fẹ́ kémi ó ṣe. ò ní dáhùn. sọ́ọ́rí ń tọ́sẹ̀lẹ̀ ní pé olójú èèlájú ẹ̀ sílẹ̀ kí tàlùbù kó nú ẹ̀. bẹ́ẹ̀. sọ́ọ́rí tí kọ́wọ́ pé wá fi náà gbowó tí náà ìbọ́bá ilé náà tán níbo lèmi àti ó fojú sí. a mọ̀ padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ ni kọ́lọ́ má jẹ́ tí wọ́n rí bẹ́ẹ̀. bàbá rẹ̀ rèé kò ló lọ. bẹ́ẹ̀ni. èmi ìyàwó bàbá wọn rèé kò sí nǹkan kan. ìyàwó náà nígbà ayé tiẹ̀ náà. ìwọ náà ìyàwó rẹ̀ àgbo ló ń kiri ká. ó sì mọ̀ pé bọ́ ọba rí ń tọ́ da àjàgbó lọ ó ṣe. tó bá sà ti lówó lọ ẹ mọ̀ yọ mí ń sẹ́tì. sọ wá rí ní tó ṣẹlẹ̀ rèé mo wò pé mo mú wá bí àbá ní o. ẹ ṣe mi ẹ jẹ́ ń gbọ́. sóòrùn tó bá lè bá ń fún kówó pé ní àgbo tó ṣe é pé tó bá mú yóò sùn. sọ̀rọ̀ mi yìí o. àǹtí àṣàkẹ́ alẹ́ afàtọ̀ ọ̀pẹ́ ẹ̀yìn dádúbúlẹ̀ ṣídìí òkè ó sì yẹ eyín jókòó léṣo bí wọ́n ṣe mú nà bọ́ wọ́n mú mu kò mọ̀. ní tó wá ṣẹlẹ̀ ní pé ṣé bí wọ́n lọ ń tà fún wọn. èmi ni. ìwọ ló sì bá wọn mì sí ẹ̀ pọ̀ wọn sì ní kọ orúkọ tágbo pé orúkọ tágbo ń jẹ́rìí ó sì fo oògùn oorun sí eyín wọn lé eyín wọn lé lọ títì. tó bá jẹ́ lórí ìyún ọ̀nẹ́ kò ní í séwu kẹrí wọn ní erí olófòfó ń sẹ ẹni ò jẹ dáadáa àǹtí àṣàkẹ́ ń jẹ kọjá bẹ́ẹ̀ sí rán mi ìdààmú nìjẹ sí wa kò sí wàhálà. bùdà sọ wá ní tó ṣẹlẹ̀ ni pé tọ́lọ̀ lẹ́dùnmá rẹ̀ bá ti ṣe tó ti wá sọ́dọ̀ wa lọ́la ká pàdé ládìgbẹ́ àdìgbẹ́ láti yọ̀bẹ tí. láti rẹ láwọn rẹ láwọn rẹ àti àṣàkẹ́ èèyàn ní láàrin wọn bí èèyàn ní láàrin wọn bí ẹ ṣeun kẹ́ẹ̀pẹ́ àti àṣàkẹ́ ẹ gbà kọ́pẹ́ àti ìkejì ẹ gbà.
bàbá ọkọ mi. ẹ káàrí ìyá wa. mo mọ̀ fẹ́ béèrè ìbéèrè àgọ̀ kan lọ́wọ́ yín ni. ìbéèrè àgọ̀. Ọlọ́gbọ́n ò dáhùn rẹ̀. ẹ ní dààmú. ẹ dákun bẹ́ẹ̀ bá jáde lójijì ọjọ́ kan tẹ́ bá sọ̀rọ̀ ajé lọ èèlò lẹ́ẹ̀ mọ́ pa. bíbéèrè rẹ bá yé mi dáadáa tó túmọ̀ sí pé bí n bá fọ̀kadà ṣeré lọ tí n bá fi ṣiṣẹ́ lọ pé èló là ń pa lójúmọ́. ẹ ní dààmú. wàláì bíláì tí n bá ní parọ́ tí n sì ní ṣèké rẹ tí n ní ṣàbòsí rẹ tí ọ̀nà bá dáa tíṣẹ́ sì dáa nǹkan mẹ́ta ní máa ń dà wá láàmú àwọn ọlọ́kadà tí ó bá ti sí tráfíkì tí ò sí go slow tí ò sí hold up tí ò sí mẹ́tẹ̀ẹ̀ta lójú ọ̀nà bá wa tà rárá pé ìpawó ẹ pa 6,000. ẹ pa 6,000. bẹ́ẹ̀ ni. èmi ò fún yín 7,000. bẹ́ẹ̀ ni. 7,000. bẹ́ẹ̀ ni. ṣẹ́rí ń tó ṣẹlẹ̀ ní pé mo fẹ́ ràn yín sẹ́kàn ni iṣẹ́ tí mo sì fẹ́ ràn yín o mo ṣe béèrè pé bẹ́ẹ̀ bá jáde lójijì ọjọ́ kan èèlò lẹ́ẹ̀mọ́ gbà sẹ́ẹ̀rí bọ́ bá ti dàárọ̀ ọ̀la bí aago 6:30 nídàjí bẹ́ẹ̀ ni nídàjí bí aago 6:30 sáago 7 ẹ lọ rè dúró dè mí dìkọ̀. ìdíkọ̀ tí bó ṣe ti sàlẹ̀ ọkọ̀. ìtàlẹ̀ bẹ́ẹ̀ náà ni. nísàlẹ̀ ọkọ̀ bẹ́ẹ̀ ni èmi lọ́ọ́ bá ń bẹ̀. tẹ́ bá ti wá dúró dè mí bẹ́ẹ̀ tí mo ti débẹ̀ báyìí tí mo bá yín ọ̀tán ẹ kàn gbé mi débi kan ni. ò ní bá mi ń bẹ̀kẹ̀ láago 6:30. bẹ́ẹ̀ni. owó sì fún mi 7,000 naira. wàá gbọ́ yín fún wọn lẹ́gbàá yìí dẹ́gbà ò ní yí o gbọ́ mi panápaná yìí gbọ́ròyìn ayọ̀ àwọn ọ̀tá rẹ̀ ò ní gbọ́ròyìn ayọ̀ wọn ò ní fìmọ̀ pa ọ́ ò ní sórí ibú tí ètàn lẹ̀ èmi lọ́ọ́ bá ń bẹ̀ lágbára lọ́wọ́ lọ ṣùgbọ́n tójú bá yẹjú kó mọ yẹ o. ẹ̀yin ẹni sùúrù sẹ́ẹ̀rì tí n bá ilé bá yín bẹ̀ tẹ́ ẹ dúró síbẹ̀ dèmí tẹ́ ẹ sì débi tí mo fẹ́ lọ kíákíá yín fún yín ní 8. bẹ́ẹ̀ni ní ti fi 1,000 lé. irú eléyìí láàmú rí o àyè ó sì dáa fún ọ yọ yí ọ ò ní sórí ibú láéláé rẹ 7,000 láàrin ká dijú kàlà. dúpẹ́ o. ọ̀gá yín Àjàmbàdàn kọ́. ẹ sà ó dàbí ẹni pé ẹ̀yin àti ọ̀gá wa Àjàmbàdàn yìí ó dàbí pé ó níbi tẹ̀ ẹ̀ dì sí o. ṣẹ̀ṣẹ̀ tún wà nù kéèyàn láìkéèyàn kó máa gbéṣẹ́ wá fún yàn gbogbo gbà ni. ṣe rí ọ̀gá tẹ̀ ń sọ yìí èmi ò ní èrò kan lè padà wá síbi because wọ́n ti gba iṣẹ́ driver pẹ̀lú kówó pé o. driver báwo lóníṣẹ́ ọwọ́ ṣe fẹ́ cope pẹ̀lú driving kó máa ṣiṣẹ́ oṣù pẹ̀lú gbogbo iṣẹ́ tó ń ṣe àbọ̀ nǹkan ló ní gbogbo àwọn irinṣẹ́ yìí ni. ok ẹ̀sà ṣé ìwọ̀nba owó tẹ́rẹ́tẹ́rẹ́ tẹ̀ ń fún wọn bí báyìí ẹ fẹ́ fi compare pẹ̀lú owó tí kówó pé máa máa fún wọn níbi tó ti ń ṣiṣẹ́ mẹ́ẹ̀. kò ní ìná iṣẹ́ ọwọ́ wálé ni ó lè máa pọ̀ lé ní ó máa pọ̀ lọ́la náà. ní ìtẹ́ ń fún wa yìí náà ni ẹ wo èmi kàn máa ju ebì kan fún yín ni ẹ mọ gbàngbà. rárá mi ò mọ gbàngbà. ẹ mọ Ìjàyè. iṣẹ́ tí ẹ rí ti jújúwe yẹn ẹ fi yẹn lẹ̀ tó bá di ọ̀la màá wá gbé yín bí ìbá ìkájọ lọ ṣe máa ráyè. kò sígbà tẹ oní ká lọ tèmi o even kan kẹ́ ní ó yá nìsín àjọ ń lọ ni Saheed tó jẹ́ pé iṣẹ́ pọ̀ lọ́dọ̀ ẹ̀ bí nǹkan mi. Àjàmbàdàn máa ń yóò serious rárá gbogbo bá ṣe kò sí problem tó bá dọ̀la màá wá gbé ẹ. bẹ́ẹ̀ kò sí wàhálà màmá báńkì kejì ẹ ọ. àgbọ̀ màmá expect yín o. Àjàmbàdàn tó jẹ́ pé bàbá ń gbádùn ayé ẹ̀mí tó wà lọ́rùn. ó ṣe èèyàn o sórí jẹ́ kí n sọ wọn kan fún ẹ gbogbo ọmọọṣẹ́ tó bá ti ń jẹ ọ̀gá lẹ́yìn ẹsẹ̀ ayé wọn ń dà gbogbo nǹkan títí wà ti kọ́sítọ́mà bó ṣe ń ba ibi jẹ́ tó ń júwe tó ń ṣègbà tó ń ṣàwò gbogbo ẹ̀ pátápátá lọ́gàá máa gbọ́ fọmọdé. nǹkan tó ń sọ fún mi nísìnyí pé mo bá tọ̀gá jẹ́ kí ló wá ṣe. jókòó síbẹ̀ ṣé ìwọ rò pé Àjàmbàdàn máa padà wá sí bí wàá máa ṣe. ọ̀sẹ̀ ní padà wá ṣe bíṣọ̀bù wọn ni. ok ó máa padà wá má tètè fáìn wí ara ẹ wo èmi tí mo mọ̀ mọ́ ń júwe gbogbo wọn lọ sọ́dọ̀ Saheed èmi gan bẹ́ẹ̀ mo ṣe máa padà sí tí ma alábòsí nìyẹn pẹ̀lẹ́ ṣó tọ́ sí yẹ. tó ń jàre 12-13 jókòó síbẹ̀ kó máa wá it's okay àkúmọ̀ tó wọ èké náà ló kún ṣe ń bẹ̀ yẹn tẹ́lẹ̀ máa wò èmi alábòsí èké arásàlẹ̀ gbẹ̀yìn.
àbá tí alágẹmọ bá dá lòrìṣà ò kì í gbà títí tí màá fi parí gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. Owó ni kókó, o ò gbọ́dọ̀ mira, o ò gbọ́dọ̀ lajú, o ò gbọ́dọ̀ rọrùn. Ajé ni mo pè, ajé ni mo pè, ajé ni mo pè, bọ́ǹbẹ̀ ló sáré tètè kò jẹ́ mi. Bọ́ǹbẹ̀ lọ́sà sáré gìrì kò jẹ́ mi. Ajé tí ń gbére fọlọ́kùn má gbé fọlọ́kùn mọ́. Èmi Tinúkẹ́ ọmọ Àbẹ̀bí ni kò gbé fún. Èyí tí ń gbére fọlọ́sà kò sí ohun tọ́lọ́sà ó fi ṣe o. Èmi Tinúkẹ́ ọmọ Àbẹ̀bí ló wúlò fún. Gbogbo oríire tó kù tó wó ni kókó ṣe láyé kó jẹ́ tèmi. Gbogbo ọlá àìsìkí ẹ̀mí gígùn kó jẹ́ tèmi tó ń tọ́. Ó dàṣẹ, ó dìmùlẹ̀, ó dàṣẹ, ó dìmùlẹ̀. Ẹni bá tọ́jú ọmọ ló máa jèrè ọmọ. Ẹni bá tọ́jú ọmọ rẹ̀ yóò jèrè. Èrè lọ́lọ́jà ń jẹ́ bọ̀ lábọ́jà. Láṣẹ ní ká tọ́jú lè ká tọ́jú ẹbí ó ṣe pàtàkì. Mo ní ẹ má gbé ilé tí ọba ti lọ́yẹ́ wá sọ lọ́yẹ́ ó tutù gan. Irú àwọn tí mo fẹ́ nu mo fẹ́ ilé tó ẹ pé tí wọ́n bá tan AC rẹ̀ tó ẹ pé tí èèyàn bá wáńdà rárá ó lè sọ èèyàn freeze ni ẹmọ freeze èèyàn freeze ni irú àwọn ọkọ̀ bá ní mo fẹ́ ẹni tí bá ti jáde ní ìsìn báyìí ọ̀dọ̀ yín ni mò ń bọ̀ tó ti yé yín ẹ má ta o tójú bá yẹ yú kó mọ yẹ o. mo kú o wákọ́ pé ilé ọ̀ kí ni wákọ́ pé nǹkan ṣe mí o kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀. wákọ́ pé ẹjọ́ mo tún odò yàrá sí ibi tí mo máa ń tọ́jú owó sí owó mi àádùn mi tí mo máa ń tọ́jú ẹ̀ sí gbogbo ìyàrá mo ti sọ̀rọ̀ wákọ́ pé mi ò gbowó ń bẹ̀ o. owó kò yé mi. owó mi tí mo ti máa mọ́wọ́ dànù ibi tó mo ti mọ́wọ́ dànù mo dé yàrá mi ò bàbá ìgbé owó mi dẹ̀ mọ́. ọlọ́mọmọjà dáran kẹ̀ ká máa ọlọ́mọmọjà rọrùn ṣé inú ilé tí ibi báàgì tí wọ́n máa ń gbówó sí tiẹ̀ ṣé gbogbo bí tá ń lọ ibẹ̀ ló ti ń mówó. ọba mówó pé ayé ọ̀dọ́ tí mo fẹ́ bọ́ta tábẹ́ jáde ibẹ̀ ni mo sì mówó jáde. ẹ nígbà tá a wá dé láti ibi tá a lọ sóòsì rówó. àwọn kò pé ẹbí ò mọ gbígbà tó bá dé ẹ̀rọ ti rẹ̀ mí o kí n débẹ̀ kí n dẹ̀ mú owó ni wọn kó pé mi ò gbowó. kò tí wàá le jù náà kò tí ìsìnkú yìí ṣe tó tí ì le kankan tó yìí wo tẹni bẹ́ẹ̀ gi lójú igi òrùwé o ọlọ́run ní fòfò sí ọ wọ́n ń ṣe lásán ni jẹ́ àgbà pé eléyìí ìkásẹ̀ tiẹ̀ ni lọ́gbọ́n mi báńkì kò já lọ bí tá a lọ torí mi ti pa àwọn ọlọ́kọ̀ mo ti sọ pé AC mo fẹ́ mọ́tò tó ní AC tó ní ọyẹ́ olórí burúkú tó lè tọ́jà pé èèyàn ó gbìlì gan báyìí láìsí December. ó bá gbọ́ pé àtìgbà tí ẹ ti pọ̀ mí ní ọmọ yín ẹ dákun tí bá bẹ̀rẹ̀ ní kẹ́ ẹ sọ o tí mo dágbére báǹkì fún yín rí pé mo fẹ́ dé báǹkì. o lè mọ̀ dágbére kó o máa lọ báǹkì yìí kí ló sọ fún mi ní ìsìn ṣé tó sọ fún mi ni pé gbogbo ìgbésí ayé rẹ tí o gbogbo tá ná tí gbogbo àtàwọn pé eléré ní lórí gbogbo ẹ̀ náà ti jí lọ lọ fẹ́ sọ fún mi. wà á kó pé ẹ jẹ́ sọ fún yín tẹ̀sí máa gbọ́ gbogbo owó tá a ná pátá nínú yàrá ni mò ń kó sí o. ayé mi èmi ò ní báńkì o. ayé mi ta yé ẹ dákun ẹ ń bọ̀ ìyàwó yín wà. kí ni irú béèrè wo ni. ẹ bá kó pé èmi ò mọ̀. irú béèrè wo ló ń béèrè lọ́wọ́ mi tó ń fi olè lọ ìyàwó mi ni pé ìyàwó mi ń jí nǹkan rẹ ni. Ayọ̀ká bọ̀dá nǹkan ṣe mí Ayọ̀ká yé ayé o
nǹkan ṣe mí 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 Àyọ̀ká ti bà tèmi jẹ́ ó ti kẹ́rù Àyọ̀ká ti kẹ́rù kò sáré kankan nulẹ̀ mọ́ kò sáré ọ̀rẹ́ kan nulẹ̀ mọ́ Àyọ̀ká ti bà tèmi jẹ́ Àyọ̀ká ti bà tèmi jẹ́ Àyọ̀ká ti bà tèmi jẹ́ ayé mi ta Àyọ̀ká ní ògbòwò Àyọ̀ká ní ògbòwò mo dáràn níbo la rí wo tani yé owó ni kókó rè mọ̀dá owó ni kókó mọ̀dá ẹgbà mi owó ni kókó kí ló lè ṣe owó ni kókó ta ló ṣe mi báyìí ta ló ṣe kà fún mi báyìí kówó pé ayé mi bàjẹ́ ta ló pa ọmọ báyìí. burúkú bàbá yẹn ni ọlọ́pàá bọ́lẹ̀ olórí burúkú yẹn ni ayé ẹ̀ máa bàjẹ́ ni olórí burúkú. ẹni sùúrù nǹkan bẹ lẹ́yìn ọ̀rọ̀ nǹkan bẹ lẹ́yìn ṣùgbọ́n ọ̀rọ̀ kàgbéjẹ́ forí kàgbórí wa sọ̀rọ̀ kàgbéjẹ́ forí kàbẹ́lẹ̀ dá ẹni sọ̀rọ̀ ọ̀rọ̀ do not be intoxicated by things of the world. Má jẹ́ kówó darí rẹ̀. Wọ́n ní kó darí orí ọ̀wọ́ rẹwà ṣọ́gbọ́. Orí tí ó ná ńlá dandan ṣá ni ó ní. Orí tí ó ná ńlá ó dandan ni ó rí. Ẹni ìwé o kówó ti pé. Ìbá bọ́ndẹ̀rù wa o kówó ti pé. Owó wọlé. Any which way, owó ti pé, owó wọlé. Ẹni bá tọ́jú ọmọ ló máa jèrè ọmọ. Ẹni bá tọ́jú ọmọ rẹ̀ yóò jèrè. Èrè lọ́lọ́jà ń jẹ́ bọ̀ lábọ́jà. Láṣẹ ní ká tọ́jú lé ká tọ́jú ẹbí ó ṣe pàtàkì. Ọmọ ẹni ní òkú ní kù bó pẹ́ bóyá ṣe mọ̀. Ìpìlẹ̀ tó mọ̀ lọ́ ń mọ̀lé. Amúkún ẹrù rẹ̀ wọ́ òkè lẹ́kọ̀ọ́ ẹ̀ wò. Ìsàlẹ̀ ọ̀rọ̀ ayé lẹ́gbìn o. Ẹni wíṣẹ́ owó pé. Owó pé abẹ́ òní owó ṣá wọlé. Owó wọlé. Àwàdà tó lékè káre ó ẹ̀ fi kọ́ wọlé. Àwàdà tó lé lẹ́rẹ̀ ó ẹ̀ fi kọ́ bọ́. Agbọ́n bí ayé ò sí o ò lè gbọ́njọ lọ́wọ́ lọ. ẹ̀dẹ̀ jọ́nà drink yìí ni mo like jù. àti gbogbo nǹkan ló ti wọ́n ń sìn ẹ wọ wá gan ríra bẹ́ẹ̀ yẹn mi lè ta bẹ́ẹ̀ mi lè ta ẹ bá mi rà ẹ bá mi rà quality wọn. tó ṣe jẹ́ 500 ta lè lè bá mi lè ta bẹ́ẹ̀ yẹn. Tosco baby ta ló ń sọ̀rọ̀. hospital kí ló ṣe accident. Okay.
gbogbo mo lè gòkè mo lè sọ òbí tí mo bá gbèsè ayé mi dé ẹni tí ò ní tẹ́lọ́rùn ráyé wa o mo fi àìbìtíkà tèmi mo fi kó bá àwọn ọmọ ọlọ́mọ ojú mi báyìí lówó ni kókó fi kú kówó pé ló wà ní kóòtù lẹ́nu báyìí wọ́n á dájọ́ ọkú fún ni wọ́n á dájọ́ tó máa yè fún ni ọlọ́run nìkan ló mọ̀ àti pé náà ṣé ní bá ti ẹ̀pà yẹn wọ́n fojú ire wo ni àmẹ́lẹ́dàá mi àti jẹ́ kí wọ́n ṣíjú àánú mi ìyàwó òṣì tí mo fẹ́ náà tí ọkọ tún máa là mí lọ́yẹ̀ òun náà kí owó mọ́lẹ̀ ó gbowó sálọ ṣé tèmi wàá bá mi báyìí tó bá dájọ́ ọkú fọmọdé ibo mo fẹ́ fojú sí ojú abiyamọ máa rin tó ọgá ẹ kúlẹ̀. bóòní kí ni ọ sọ. ọ̀hún ò dáa o ṣe má pa ọ fún yín adájọ́ yìí tiẹ̀ ṣíjú àánú wò rárá. kí ló lé ó ṣe ó lè lóní amúwá. wọn adájọ́ ní wípé kí wọ́n yẹgi fún owó pé. mo dáhùn kó yẹgi fún ọmọ mi kó wọ́n ní kó yẹgi fún mi. ó parí. kó yẹgi fún. kó yẹgi fún. bẹ́ẹ̀ ni kó wọ́n mọ̀ pé ọ̀kan tó kù lọ́wọ́ mi náà nù ní. ọ̀tọ̀ ẹ wo ó parí. ó dìgbà kan náà. ó parí. adájọ́ ìmọ̀ dájú o adájọ́ ilé ìmọ̀ dájú o lọ́mọ méjì tó kẹyọ kan náà ló sì tún wá ní kí wọ́n yẹgi fún. tèmi mọ̀ bá mi o mo ní mo fẹ́ ságbẹ̀ báyìí ta ni mo fẹ́ rojọ́ mi fún báyìí. ọmọ ṣe o sílẹ̀ ayé ọ̀nà rèé tó náà rèé mo fẹ́ dogún mo fẹ́ dọ́gbọ̀n mo fẹ́ kó mi ẹ̀sìn mo fẹ́ kó dà lé ẹran mo fẹ́ kó mi ẹran mo fẹ́ kó dà sílé ẹ̀sìn mo fẹ́ kó dà fún mi jẹjẹ́ mi lọ ìfẹ́ kó dà mo pọ́ mọ́lá kejì jù mí lọ gbogbo ẹ̀ náà kọ́ yìí òun náà kọ́ yìí gbogbo ẹ̀ náà kọ́ ni ọmọ alákọ̀ọ́kọ́ ó di pàfẹ́ ọmọ ẹlẹ́ẹ̀kejì oníjọba tún ní wọ́n lọ pa yìí ìyàwó rẹ̀ ló ti tún gbé gbogbo tí àbá tó gbókàn lè yìí owó tí àbá tó gbójúlé oníyàwó gbé lọ yìí tèmi finish ẹgbàgbé tí máa ń títí ẹ tàbí tèmi lọ àpótọ lẹ́jọ́ ni. àwàdà tó lékè kan rèé o Àjàlá àwàdà tó lẹ́rẹ̀ o ẹ̀ fi kàn bọ́ agbọ́n bí ayé ò sí o ò lè gbọ́njọ́ lóhùn lọ. àǹtí mi mọ̀ pé bílẹ̀ ọkọ ṣe máa ń rí nìyí o torí tí máa gbégbọ́n máa ní mi mọ́ gbé tí bá sọ̀rọ̀ máa ní mi mọ́ ọ̀rọ̀ sọ. My dear sórí Yorùbá tó sọ wípé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni wọn ò parọ́. ẹni ẹ̀yin lọmọ bíi ìpàdé ara yín náà tí Yorùbá sórí kan náà òun wọ̀ ìwọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ń bọ̀ wá sọ́dọ̀ nílé nílé báyìí wọ́n náà dọ̀nà tó wọ̀ wá báyìí. Will you shut up? ṣé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni? lọ́dọ̀ ṣé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni? ìgbà wo ni gbogbo yẹn bẹ̀rẹ̀? ṣé mo rí mo ó fi cup tí mo fi mọ mi ó fi mọ mi. Oh my God. One nonsense. Kí ló ṣẹlẹ̀ náà? Ṣé o lè tó báyìí ni? Wọ́n dẹ̀ ṣe orí burúkú fún kọ́tọ́ sẹ́wọ̀n. Ṣé màmí sí mi ló bá wí báyẹn? àti kẹ̀mẹ́ dá fún yín kúrò dẹ̀ bá mi sọ. Èmi. ọmọ mi jọ mọ̀ ẹ́ tó bẹ̀ jáde. ìwọ nígbà tó ti wá ṣẹlẹ̀ báyìí ṣèjọ ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀. Kọ́lá. Kí ni gbogbo lè yan? Bùkọ́lá jọ sọ fún mi jọ sí gbogbo ìwà burúkú yìí tó dé sí ẹ. This is not you. No, mo fi bẹ́ẹ̀ má dojú tì mí. It's getting too crazy. Jọ̀ọ́ kílẹ̀ tó ṣe máa lo toilet sóní flush. mo fẹ́ sáré ṣe nǹkan mọ̀ bọ̀. ẹ fẹ́ ṣe nǹkan àbẹ́ fẹ́ lọ flush. ẹ lọ flush ni ẹ̀yin náà ṣe sùn tẹ̀ ní flush. Fuji house of commotion ilé wọn. Òwe bàbá kówó pé bímọ méjì. Bàbá kówó pé
ó wá níyàwó kan ẹ̀rọ aya yìí pọ̀. kówó pé ilé wọn kún fóyin ẹ ò rí. bàbá kówó pé ilé tá a bá fi tọ́ ọmọ ẹ̀rí lè wo. kówó pé bàbá kówó gbà bú níbi ẹni láì. bàbá kówó pé ká fi gbàgbà ohun tí ó ṣe tẹ̀lé yóò dá o. kówó kówó pé pé ó jọ bàbá ẹ̀ jù. bàbá kówó pé kówó pé èyí jọ bàbá ẹ̀ jù láṣẹ ní pé ọmọ ò lè jọ bàbá rẹ̀ ká má bínú ọmọ. kówó pé ó ti jọ bàbá ẹ̀ jù. ọmọ ò lè jọ bàbá rẹ̀ ká má bínú ọmọ. ayé ń lọ àwùtàn nílé bàbá kówó pé náà ṣe tiẹ̀ abẹ́ òrí orí tí ó bá la ni agbéni ẹsẹ̀ tí ó bá gbé ni amúnirìn lọ́gbọ̀n tó tọ́ àfọwọ́ rẹ̀ fàrùn tí ó dá ìfálẹ̀ fa ní ìlà àbòyà ìfálẹ̀ fa ní ìlà àbòyà house of commotion nílé wọn. kówó pé bàbá kówó pé bímọ méjì. bàbá kówó pé ó wá níyàwó kan ẹ̀rọ aya mi pọ̀. kówó pé abúnibí ẹni láàyè ni bàbá kówó pé. bàbá kówó pé kówó pé wá jọ bàbá ẹ̀ jù. ọmọ ò lè jọ bàbá